mo fẹ́ padà sílé ẹ̀kọ́ láti lè ṣe àtúnṣe ọjọ́ ọ̀la mi. Portable ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà olórin tàkásùfé Habib Òkìkíọlá, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Portable, ó ti ní òun ti ń gbèrò láti padà sí ilé ẹ̀kọ́ láti lè ní òye sí i àti láti lè mójútó àwọn orin tó ń gbé síta àti okòwò rẹ̀. Portable máa sọ èyí nínú fọ́nrán fídíò kan tó máa gbé síta lójú òpó ayélujára Instagram rẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ nípa ọ̀nà tó fẹ́ gbà láti mú kí iṣẹ́ orin kíkọ rẹ̀ kó tẹ̀síwájú àti bí ó ṣe jẹ́ ìlúmọ̀ọ́ká. Portable máa parí ìwé ẹ̀kọ́ gíga National Diploma ND ní ilé ẹ̀kọ́ gbogbonìṣe ìpínlẹ̀ Kwara, tó sì pinnu pé òun máa nílò láti ka ìwé síwájú sí o láti lè ṣe àkóso iléeṣẹ́ rẹ̀ Zenation. Ó ní bó tilẹ̀ jẹ́ pé mo ti ní ìwé ẹ̀rí OND láti ilé ẹ̀kọ́ gbogbonìṣe Kwara, mo sì fẹ́ tẹ̀síwájú sí i. Mo ń rán àwọn èèyàn àti àwọn ọmọ mi lọ sí ilé ẹ̀kọ́ láti yẹra fún ìròyìn pé Portable kò lọ sílé ẹ̀kọ́. Fún ìdí èyí, mo fẹ́ padà lọ sílé ẹ̀kọ́ láti lè mójútó àti ní òye nípa okòwò orin ṣíṣe dáadáa, pàápàá fún iléeṣẹ́ orin mi Zenation. Portable, ẹni ọdún 31, ó ní bí òun ṣe fẹ́ padà sí ilé ẹ̀kọ́ kò mọ̀ ní ṣe o pẹ̀lú gbígba ìwé ẹ̀rí nìkan, ṣùgbọ́n láti lè fi ìmọ̀ kún ìmọ̀ rẹ̀ àti láti ní òye kíkún tó ní tẹ́lẹ̀ nípa iṣẹ́ orin. Portable yàtọ̀ sí pé ó máa jẹ́ olórin tàkásùfé tí ọ̀pọ̀ èèyàn mọ̀, ó tún jẹ́ ọ̀pọ̀ èèyàn tí ẹnu máa ń kùn lórí ìwà kan tàbí òmíràn. Kí ló ti ṣẹlẹ̀ sí Portable tẹ́lẹ̀? Lọ́dún 2025, gbajúgbajà olórin Fuji Okunola Saheed tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Saheed Òṣùpá, ó fi ọlọ́pàá mú olórin tàkásùfé Portable. Òṣùpá fi ẹ̀sùn kan Portable tí ẹ̀sùn náà tó sì dá lórí ìbanilórúkọjẹ́, ìdúkokò mẹ́ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iléeṣẹ́ ọlọ́pàá ó ní bí ẹ̀sùn náà bó ṣe wúwo tó, ó mọ̀ ló mọ̀ fà á táwọn fi gba àṣẹ ní ilé ẹjọ́ májísírèètì Kwara tí àwọn sì tẹ̀síwájú láti mú afurasí ọ̀hún. Bákan náà, ó ní ilé ìgbafẹ́ kan tí a mọ̀ sí Starwood O2 Arena nílùú Ìlọrin, àwọn náà mà sọ wípé ọlọ́pàá Kwara ó mà mú Portable lórí ẹ̀sùn tí àwọn fi kàn wípé ó mà jí àwọn ní owó tí iye rẹ̀ tó tó mílíọ̀nù 6 náírà. Ta ni Portable? Ọmọ bíbí ìlú Abẹ́òkúta, ó ní Habib Òkìkíọlá, ẹni tí a mọ̀ sí Portable, àmọ́ àdúgbò Sango Ọ̀tà ó ní wọ́n mọ̀ bí sí o, tó sì gbé Mushin Olóṣàdàgbà. Ní ìparí ọdún 2021, ó ní Habib Òkìkíọlá ó mà ló mà lu agbami orin tàkásùfé kíkọ, ó mà ló mà lu pa o nígbà tí orin tó kọ pẹ̀lú gbajúmọ̀ olórin Ọlámídé àti gbajúmọ̀ oníjó kan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Pokoli, orin zẹ̀ tó mà kọ náà ó ti di gbajúgbajà káàkiri àgbáyé, tó sì ti yí ìgbé ayé rẹ̀ tó ti yí padà látìgbà tí orin náà tó sì ti di àìgbọ́dọ̀ má kọ níbi àríyá àti ilé ijó gbogbo àti lẹ́nu tó nílé tàlejò. Portable ó ti ṣe alábàápàdé àwọn àgbààgbà òǹkọrin bíi Wizkid àti Davido. Portable ó mà sọ fáwọn oníròyìn nínú ìfọ̀rọ̀wérọ̀ tó mà ṣe wípé ọdún 15 rèé tí òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ, àmọ́ ọdún 10 rèé tí òun ti di gbajúmọ̀ kí Ọlọ́run tó wá gbé jáde níbi orin zẹ̀ tó mọ̀ kọ o. Nígbà tó ń ṣàlàyé àwọn tí ojú rẹ̀ ti rí sẹ́yìn, Portable ṣàlàyé bí àwọn èèyàn 300 bí wọ́n ṣe dáwọ́ bò ó láti já sí òwò ọmọlúàbí lórí ẹ̀sùn pé ó jí kẹ̀kẹ́ mọ́rúwá o. Kọ́lọ́ ọba Elédùmarè kó jẹ́ kémi àti náà kó járí ògo tiwa náà lù. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wá bá tẹ notification bell láti lè máa máa wo ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ tàná, a dẹ̀ kú iṣẹ́ tòní náà o. Ọlọ́run ọba rèé yóò fi èrè sí iṣẹ́ mi àti yín o.